aláṣẹ èkejì òrìṣà o. ìlú Ìpókíà la wà yìí ẹ̀yin àwọn àtẹ̀wọ̀n wà ń lé ẹ̀yin náà ti rí pé eégún ti jáde kábíyèsí ti ní kí eégún jáde fún wa jó ẹ ti rí pé gbogbo oríṣiríṣi náà láti rí látàárọ̀ eégún ní ń bọ̀ yìí gbogbo àwọn eégún oríṣiríṣi ni wọ́n ti dé ibi ẹ máa bá wa ká lọ ń bá múra wa dé lónìí yóò kọjá bẹ́ẹ̀ yóò sì dùn yóò ní gbọ́ngbọ́n ẹ jẹ́ á lọ sáàfin bẹ́ẹ̀ lọ́wọ́ tó kù bẹ́ẹ̀. orúkọ mi lọ́ba tún jẹ́ Àmọ̀sùn Àdìó Ọ̀ṣánmi Aláàfin Ìpókíà ìtọ́ àrẹ́gbẹ̀rẹ̀ ohun tá a pè ní ìtọ́ àrẹ́gbẹ̀rẹ̀ pátá yẹn òun lájú bí ewé ìkejì ìtọ́ àrẹ́gbẹ̀rẹ̀ ni ìyáláṣẹ Ìpókíà ìyáláṣẹ Ìpókíà olóyè eégún Ìpókíà yìí ìkẹta Ayóròǹfẹ́ Ìpókíà yìí tájọ ní àjọṣepọ̀ pẹ̀lú wọn pọ̀ ìkẹrin onílé Ọ̀yẹ́ ìkẹrin yẹn tájọ ní àjọṣepọ̀ pẹ̀lú gbogbo wa àjọ fún ìbò lélẹ́yìí ìkarùn àjọ mọ̀ fún wa ní àgbà ìyọ́dọ̀ kábíyèsí kátó ìṣọ̀dún eégún ìjọ àgbọ̀ ṣe nǹkan lẹ́yìn onílùú ọba ló bá lórí gbogbo kọta nílò ní adìyẹ epo orógbó obì àtàrẹ sinapu àti orúkọ òbúkọ ẹran tọ́lá ní ẹ̀tọ́ nìyẹn kò sẹ́ni mọ̀ pé eégún níta ṣe kò sẹ́ni tó nílùú ẹ̀ ṣùgbọ́n àgbọ̀ ṣíṣe ni mo tó kàn àmì tó àwọn bàbá ti fi lélẹ̀ tá a gbọ́njú bá lágbá bàbá wa òun ni ọ̀pá yìí ni tá a bá ti mú dání mo tọ̀ pé kọ́lé eégún àṣẹ tá a bá mú ọ̀pá yìí fún ẹni tó jẹ́ ọlọ́pàá eégún bàbá lọ mú fún ẹni báyìí eégún báyìí bọ̀ gbọ́ tẹ̀lé ni iṣẹ́ eégún tó a ṣe oúnjàkújà kan tó yẹ kí nípa àdúgbò ẹ̀ bọ́ bàbá rẹ ti bá báyìí ń ṣe bọ́ ń ṣe lànà ń ṣe nìsín.
aláṣẹ èkejì òrìṣà o.